ẹ jẹ́ kọ́kọ́ dẹ́ni kan gbà yín ọjọ́ ńlá lọ́jọ́ kan tí mi ò lè gbàgbé láyé mi tí mo máa fi wọlé sùn ṣùgbọ́n Ọlọ́run ò gbà torí pé ó jẹ́ Ọlọ́run fún mi níyàwó tó dára. Àánú ni o ọjọ́ yẹn bá kó sí tíráàkì o Ọlọ́run ni o ẹni yẹn ó ń tọ ẹ̀jẹ̀ ó ń pọ ẹ̀jẹ̀ ó ń ya ẹ̀jẹ̀ ó ṣeéṣe kó máa rí fídíò ìbáyìí wò báyìí ìránṣẹ́ Ọlọ́run ló introduce ẹ̀ sí mi ó ń ya ẹ̀jẹ̀ ó ń pọ ẹ̀jẹ̀ ó ń tọ ẹ̀jẹ̀ so for good 8 years so èmi kẹ̀dẹ̀rẹ̀ ó sọ pé tí n bá lè gbàdúrà fún tógun bá ṣẹ́ olóhàn fún mi nílé lálàgbàká òun á dẹ̀ fún mi mọ́tò so pé òun á fún mi nílẹ̀ òun á dẹ̀ fún mi 10 million ó ṣeéṣe kó ń padà wá wo fídíò yìí báyìí ilé ta ṣàkóso ojú gbogbo àgbáyé ni mo ti sọ yìí bẹ́ẹ̀ni wòlíì ló introduce ẹ̀ sẹ́mi náà so mo wá pray fún bí mo ṣe pray fún arákùnrin yẹn nìyẹn torí Ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ láti máa lo ànẹ́tì fáwọn ènìyàn mi ò mọ condition ẹ̀ bóyá òkú condition ẹ̀ tẹ́lẹ̀ tó kì í ṣe pé ànẹ́tì wàá gba ànẹ́tì ẹ̀ lọ́la o wàá rà á màá bless ẹ̀ fún ọ yóò mọ condition ọ̀hún. lójú ẹsẹ̀ náà kì í ṣe pé bọ́yá ẹni padà wá gbà. wàá lọ ẹ máa lọ rà á tẹ bá rà wá ẹni yẹn bá lè ka sáàmù wọn bá ka òun fẹ́ ka sáàmù sí bàdé ohun tí Ọlọ́run gbélé mi lọ́wọ́ nìyẹn deliverance healing ìmúláradá tó mi ò mè káyé àwọn aláìsàn tí Ọlọ́run ti wò sàn Ọlọ́run sì lò mí fún ọmọkùnrin yẹn ó wá fẹ́ fún mi lówó Olúwa ní kí béèrè lọ́wọ́ pé ìyàwó àkọ́kọ́ bolo wà ilé àkọ́kọ́ jẹ́ ńlọbẹ̀ jẹ́ lọ́ba bless yẹn pé tí ò bá gbà kí lọ́ba òun bless ilé àkọ́kọ́ ìpè mi ò gbúdọ̀ débẹ̀. bẹ́ẹ̀ ni tó ó dẹ̀ gbogbo àwọn lọ́ọ̀yà wá ó mú ìyàwó ẹ̀ wá ìyàwó ẹ̀ kejì ó mú ọlọ́pàá wá ó ní kán lè sáyẹn wọ́n gbé mọ́tò wá mọ́tò tí mo fẹ́ gbà mo ní ìyàwó àkọ́kọ́ táwọn èèyàn náà ń gbọ́ mi báyìí fún ọ̀sán. bẹ́ẹ̀ ni à ń gbọ́ yín ketekete. so wọ́n á ní láti mú ìyàwó ẹ̀ wá gbogbo àwọn èèyàn débẹ̀ wọ́n sà ni wọ́n fẹ́ sàn àwọn ọmọ ẹ̀ka kọ́ bí ẹ̀ wọ́n fẹ́ sàn nǹkan fún mi. mo á sọ pé jẹ́ lọ bless ilé àkọ́kọ́ ẹ̀ olóònílé 38 nígboro Àkúrẹ́ yìí torí pé bọ̀rọ̀ kìíní olówó ńlá ni o lè gbà kí lọ bless ilé àkọ́kọ́ tó kọ́kọ́ ìgbà tí ó gbà bí o gbà kankan lọ́wọ́ ẹ̀ o sì kò ní tó mú mi mọ́ ó ra ilẹ̀ fún ó ra instrument fún so àìmọye temptation àtirẹ́ tó fún mi 10 million bẹ́ẹ̀ ni tó mú káàsì ẹ wò pé mo sọ fún yín pé ojú Ọlọ́run làwa sì ń wò ní ìṣẹ̀lẹ̀ mi ò ṣẹ̀ṣẹ̀ wà ń diṣẹ́ yìí rárá ṣùgbọ́n torí àwa ń wọ́ a kì í jó oúnjẹ a kì í jẹ àràmù a kì í jó olójú owó táwa lé ẹ̀ lè ṣàṣàgbé owó wá fún mi sí kí dédé máa ná. ee wípé kí n kàn ní bàbá ẹ send account number yín kí n fi 10 million bẹ́ẹ̀. ẹ mọ̀ pé àfi ni mí ẹ̀yẹ èèyàn dúdú lẹ́yìn ṣe gbogbo kíní wọ̀nyí àwọn èèyàn gbogbo àlè ṣe bẹ́ẹ̀ ni èèyàn gbogbo lè ṣe ìdí tí a máa fi mọ̀ pé èèyàn gbogbo lè ṣe ni pé tí tó bá dọ̀sán ẹ mọ̀ pé ẹ̀yin Yorùbá ẹ̀yin èèyàn dúdú lẹ́ máa sọ pé ẹ ní àwọn èèyàn funfun àkírí ìrìn ọ̀sán so nígbà tí òòrùn bá pa wá lọ́sàn-án gbogbo ara èèyàn á máa pupa ní tèmi ni èmi wá jọ̀jẹ̀ pé báwo lọ́run àpájà á ṣe rí ọmọ yẹn ń wọ́ eke líke ni a lọ wọ́wọ́ lọ́wọ́ mi ò mọ̀ pé a kà ni okùn wọ́n sì ta okùn síwájú ẹ̀ alágbára kan nílùú Èkìtì ní ìyá ẹ̀ ó ṣe é ṣe tí ìyá ẹ̀ bá ní sẹ́ẹ̀t ó máa wò mí báyìí mi ò ní dárúkọ alágbára ńlá kan tí àwọn gbogbo ọba ń tẹríba fún ni tó nílùú Èkìtì ni mò ń sọ fún yín lọ́mọ ẹ̀ mo sì wá gbàdúrà fún okùn yẹn sì kákò wájú ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ àṣẹ pé mi ò mọ̀ pé a kà ni bó ṣe lọ láti 65 million nìyẹn ó wá fún mi wá fẹ́ fún mi 10 million ó gbé ṣẹ́ẹ̀kì wá òun ló jẹ́ kí n mọ̀ pé tó bá gbé ṣẹ́ẹ̀tì fún yọ ṣẹ́ẹ̀tì kan wà tó yẹ pé tó bá tì í sínú omi lọ́jọ́ náà lọ́hùn pé omi ó lè wà ní omi complete 1 hour kò ní bàjẹ́ ó ra ṣẹ́ẹ̀tì yẹn wá fún mi
mi ò gbà lọ́wọ́ ẹ̀ owó ilé mi dẹ̀ kó oṣù kan tó máa owó ilé mi kó oṣù kan tó bá expire mo ní láti páàkì ẹrù mi lọ́dún ṣọ́ọ̀ṣì pé láyé ẹ ò gbúdọ̀ ṣe nǹkan rú ẹ̀ mọ́ tó bá padà síbẹ̀ EFCC máa gba gbogbo tó ní ó dẹ̀ ní òun ti gbọ́ mo ní ó rí pé mo páàkì ẹrù mi sí ṣọ́ọ̀ṣì ó yẹ kí n gbowó lọ́wọ́ ẹ̀ kí n lọ fi ra nǹkan kí n lọ fi ra ilẹ̀ ó ní bẹ́ẹ̀ ni sà ó dẹ̀ bẹ̀rẹ̀ sí sunkún kó òrìrú ìránṣẹ́ Ọlọ́run bíi tèmi rí òyìyá ẹ̀ wá pè pé àìmọye ìránṣẹ́ Ọlọ́run ẹgbẹ́ mi tó wá mò ń sọ lórí afẹ́fẹ́ báyìí ní gbogbo àgbáyé ń gbọ́ bẹ́ẹ̀ pé àìmọye ìránṣẹ́ Ọlọ́run ẹgbẹ́ mi tó wá rẹ aago fún wọn tó fi ṣiṣẹ́ wọ́n tún dárúkọ wọn pé àìmọye ìránṣẹ́ Ọlọ́run náà tó jẹ́ pé kò sí nǹkan tó ń wá rẹ nǹkan tó ń rẹ nǹkan fún ọ tó ń ṣiṣẹ́ sínú ìjọ ìyá yẹn sọ fún mi bẹ́ẹ̀ ó ní kí n jẹ́ kó òun ràn mí lọ́wọ́ mo ní kò sí ìrànlọ́wọ́ mi lọ́wọ́ yín mo ti láǹfààní bàbá ẹ̀sà mo ti láǹfààní tó pọ̀ mo ti rọ́mọ tó fi ra ẹ̀jẹ̀ ọmọ 8 years tó fi ra ẹ̀jẹ̀ pé bàbá kẹ́ tó jẹ́ èèyàn á ṣe díẹ̀ bọ̀dẹ̀ ẹ jẹ́ kó òun fẹ̀mí ara òun lélẹ̀ obìnrin ọmọ 8 years ẹ jẹ́ kó òun fẹ̀mí ara òun lélẹ̀ kó òun kú pé tóun bá kó àwọn ẹlẹgbẹ́ òun sọ pé màá lówó lọ́wọ́ màá lè tọ́jú àwọn èèyàn pé òun rí pé mo rẹ́ran àánú lára màá lè ṣàánú fáwọn èèyàn mo wá sọ fún pé láyé ẹ̀ kó má dọ̀rẹ́ o pé kí ni o lè ṣe ó dẹ̀ ti dájọ́ ọjọ́ tó máa kú gangan ló dájọ́ làṣírí ẹ̀ tún sí mi lọ́wọ́ tí mo wá béèrè tó wá di tó wá confess ọ̀rọ̀ tí mo sọ yìí 12 years ago so ẹ̀kẹ́ mọ̀ yín pé at the end of the day ó wá kí ni mo lè ṣe oníṣà olúwa ń ṣe nǹkan fún mi lóru èmi oní tí bá ti pàṣẹ ẹ̀ olóò ní kú bọ́dí mi ò bá ti pàṣẹ ẹ̀ olóò ní òun á kú ìgbà tí àtẹ́gbẹ́ kì í ṣòro ló fi sí ìgbà tó máa dìdájí bẹ́ẹ̀dì tó sùn sí ó wá tọ̀ sí bẹ́ẹ̀dì mi gẹ́gẹ́gẹ́gẹ́ ó wá tọ̀ sí mi lára ó gorí bẹ́ẹ̀dì mi lóru ó wá tọ̀ sí mi lára mi ò wá jà bí mi ò ṣe jà yẹn ó ní ẹ̀ẹ́dẹ̀ fẹ́lì owó ò ní kú mọ́ ṣùgbọ́n ó máa ṣe díẹ̀ kó tó dá bàbá ọmọ yẹn dẹ̀ bẹ̀rẹ̀ sí í sunkún ọmọ yẹn ti bímọ 3 ńlẹ̀ ọkọ báyìí so bó ṣe rí nìyẹn mi ò lè máa tí má ní kí n máa sọ àní kò bí ṣé ẹni tó ti kú pátápátá tá a pè mí fún tí mo gbàdúrà fún tọ́lọ́run jí dìde. láì lo nǹkan kan láì fi nǹkan kan pa lórí. ẹ̀gbọ́n mi ò tiẹ̀ dọ́bẹ̀ orí bí mo ṣe bá yín sọ̀rọ̀ lórí sẹ́ẹ̀tì yìí ṣé mo bóyá káàdì tẹ̀ náà yẹn so bí mo ṣe bá yín sọ̀rọ̀ lórí sẹ́ẹ̀tì yẹn ni mo ṣe gbàdúrà fún. ẹ wá jẹ́ dìbọ́nìtì ni pé mo fẹ́ pààrọ̀ sí àlẹ́ mi mo wá fún lówó ó ṣeéṣe kó máa wò mí báyìí mo fẹ́ pààrọ̀ sí àmì mo wá fún lówó gbà kó bá mi ṣe sí àlẹ́ mi ìdáhùn pé mi ò mọ̀ pé síkírẹ́tì ti wà lára ẹ̀ wọ́n ṣe pè mí bó ti kú nìyẹn mo dẹ̀ di bàbá fún lówó olúwa mi ò jẹ gbèsè rí mi ò jẹ àràmù rí wọ́n ṣe pè mí lágbo kan nìyẹn pé ẹni tẹ́ kówó fún lànà ti kú o bí mo ṣe wá gbàdúrà fún nìyẹn ẹsẹ̀kẹsẹ̀ ló dẹ̀ jíde ó ló padà ṣe sí àyẹn gbẹ̀yìn mo lè sẹ́ni tó ń dà láàmú gbà tí mo lànà ti fún tó ti ń pààrọ̀ hospital for many years kì í sọ̀rọ̀ 6 years láti hospital dínú hospital láti lọ tó máa rẹ̀ hospital dínú hospital ló máa ń lọ bó sì gbàdúrà fún ó ya gbogbo kíní ẹ̀ mo lè sẹ́ni fídíò ẹ̀ sí kẹrin èyí tó yà ó yà jáde so nípasẹ̀ àmẹ́tì sàmà ṣiṣẹ́ ìyanu tá a ti sọ mo ti rẹ́ tó ti oògùn owó tó jẹ ẹran èèyàn honorable tó jẹ ẹran èèyàn bẹ́ẹ̀ ni FFC ọ̀wọ́ honorable ni ó ti kú báyìí ó ti padà kú ó ní mo lọ gbé ní FFC wọn ọjọ́ ìlú jẹ́ ti mọ̀ pé abẹ́rẹ́ kan wà náà tó ń pè ní pain relief FFC ọ̀wọ́ mo ti lọ gbé mo sì gbàdúrà fún Ọlọ́run sì lò mí fún ó sì wà ókè ṣùgbọ́n ẹ mọ̀ fáwọn olówó ó wá fẹ́ kí ó ní kí wá máa kí òun lọ́jọ́ mẹ́ta kí wá máa gbàdúrà nílé òun mo wá sọ fún pé láyéláyé ọ́fíìsì tiẹ̀ ni wọ́n wà olówó ẹ̀ láyé ara ẹ̀ èmi ò ní owó ṣùgbọ́n tí mo ní ó ju tí o ní lọ bí mo ṣe fi lẹ́tà ẹ̀ nìyẹn ó wá padà lọ sí ibi míì títí tó fi padà ṣe rádà ó ní ànẹ́tì yẹn ìkódídẹ tó gbé mi ó pọ̀ ó yá mo rí báyìí life ó ya ẹran èèyàn tó ti fi ṣàjẹjẹ fún ó yà síta so nípasẹ̀ ànẹ́tì ni mo sọ fún yín yẹn. ẹ ṣeun bàbá. ẹ ti máa sọ sáàmì àti iṣẹ́ yàrá àníkù omi lẹ́nu o àníkù omi bí o èmi ò wá fẹ́nu tó yẹ pé
kẹ́nìyàn mọ̀ ohun tó ń dá mi lójú ni pé orí ọ̀fẹ́ ni kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ní sà. bẹ́ẹ̀ ni àwọn èèyàn sọ pé kò sí ìránṣẹ́ Ọlọ́run àdúrà ò gbà mọ́ àdúrà sì ń gbà ó ṣàwárí wòlíì ẹni o ẹlòmíì a máa gbà a máa sọ pé àdúrà ò gbà àdúrà ò gbà àdúrà ò gbà àdúrà sì ń gbà. because mo rẹ́ni tó yẹ pé ó ti wà ní problem for 10 years àwọn wòlíì sàṣọ pé ó yá lọ́ máa gbàdúrà fún ìtúsílẹ̀ lẹ́ni tán doyún mọ́ nínú ṣé kó gbàdúrà fún ìtúsílẹ̀ lọ́dọ̀ mi ni pé kí n tú sílẹ̀ ni àbí kó òrìṣà tú sílẹ̀ àbí kánù tẹ̀nu tú sílẹ̀ mi wà ìdí ọ̀gẹ̀dẹ̀ náà parí sí ayé ẹ̀ sí. ìdí ọ̀gẹ̀dẹ̀ ìdí ọ̀gẹ̀dẹ̀ kò lè ṣe kó mi má sí lára ọ̀gẹ̀dẹ̀ ní gbogbo ìgbà omi máa ń tún ara máa ń tún ọ̀gẹ̀dẹ̀ ni. bẹ́ẹ̀ni. bóbí bá ti ń mu á tún padà bóbí bá ti ń mu á tún padà bó ṣe ń rorú àrùkiri nìyẹn Ọlọ́run sì lò mí fún ó sì bímọ ẹ̀wẹ́rẹ́ so ẹ̀sà mi ò kí máa ní kí máa sọ àdínkù mi báyìí lè mi. bàbá ẹ jẹ́ wá béèrè báyìí kí ló fà gan tí àwọn èèyàn fi fẹ́ gba ìránṣẹ́ Ọlọ́run gbọ́ mọ́ kí ló fà gan táwọn èèyàn fi fẹ́ gbàgbọ́ pàdúrà ń gbà gan mọ́. n tó fà á táwọn èèyàn ò fi fẹ́ gbà pé àdúrà ń gbà sà ó wà o ẹ jẹ́ ká máa sọ ọ̀rọ̀ kan ṣòro sọ ni àwọn ènìyàn àti láyé òótọ́ tẹ bá rí ibi tẹ èrò ti kọ́ ẹ wo ìkànnì pásọ fẹ́ ṣòwò láì ní bíi 5 years ago pétérò lè máa bẹ́ẹ̀ ó kó èrè lè máa kàn ṣọ́ọ̀ṣì o ní ìlú Àkúrẹ́ ni mò ń sọ fún yín ìgbà tọ́lọ́ máa wá gbèrè jáde Ọlọ́run sọ fún pé gbogbo ìjọ tó wà l'Àkúrẹ́ ojú 10 lọ tó mọ̀ gbogbo ìjọ tó wà l'Àkúrẹ́ pé kò ju 10 tó mọ̀ ó wá bẹ̀rẹ̀ sí gbé wọn ìjọ yóò wò mọ́ ìjọ yóò mọ́ ìjọ yóò mọ́ ìjọ yóò mọ́ ṣé ìwọ o tún fẹ́ lọ ṣe bí wọn o fẹ́ lọ dàbí wọn o fẹ́ lọ wá confess fún mi. Olóhùn ṣe wàá máa rí sí tèmi fi ń lépa ọ̀run pé ó máa ń sọ fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìbò níyẹn máa sọ fún mi pé òun máa rẹ̀tì lé lọ́wọ́ mi tí n bá ti kọ́lé lọ́run òun á rẹ̀tì lé lọ́wọ́ mi òun á lè máa dé bẹ̀. pé ọmọ pé skul àwọn èèyàn ń pè mí mo ti rẹ́ni tó fún mi mọ́tò tí mo gbàdúrà tó Olúwa ń sọ pé kì í sọ̀rọ̀ lọ́ta ó sì lọ ta ọkọ̀ yẹn kì í ṣe ẹnì kejì mo rẹ́ni tó fún mi international passport tó gbá ẹ ó ṣe ṣe kó máa wò mí báyìí London ló wà ó fẹ́ gbé mi lọ sí ìlú òyìnbó ó sì wá ń gbígbó nínú kíní ọ́fíìsì ẹ̀ nínú ilé rẹ̀ Olúwa ń sọ fún mi pé ó ń gbígbó ń bẹ̀ ó dẹ̀ jẹ́wọ́ fún mi létà ní ìpadà lọ́bẹ̀ tó bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run mi ń sẹ́wọ̀n pé ọkàn wọn máa bẹ̀rẹ̀ ni wọ́n sọ pé ọ̀nà ti là nìyẹn so bẹ́ẹ̀ àwọn nǹkan tí a lè sọ tá a bá máa sọ akọ̀mọ́ máa sọ lọ ni. bàbá ẹ wá sọ nǹkan kan gbà tá à ń sọ̀rọ̀ ní àárọ̀ yìí wípé bàbá yín gan ògbójú oníṣègùn ni ẹ wá tún wá sọ pé bàbá náà tún wá gbà yín mọ̀ràn wípé àwọn báyìí wọ́n máa wá sáwá sábẹ́ àwọn láti wádìí agbára àbí láti ṣe nǹkan kan láti fi gbìyànjú kún àdúrà ojú wo lẹ fi wò gan. kò lè ṣe kíró ẹ má fi mo sọ fún mi pé ọkàn sọ pé gbogbo alọmọ Ọlọ́run irọ́ náà wọ̀nyí táwọn èèyàn bá sọ fún mi pé gbogbo alọmọ Ọlọ́run irọ́ náà pa fún yín. bẹ́ẹ̀ ni ká ẹ gbọ́ lé gbogbo àwọn ènìyàn sígbọ̀ ni gbogbo wa sọ pé ọmọ Ọlọ́run ni wa irọ́ ni ṣùgbọ́n ó sọ pé gbogbo tóun dá òun ní dáradára. dáradára ni. tòun táwọn ènìyàn fi ń ṣì ń gbọ́ lé ní nìyẹn bẹ́lẹ̀ bá lóun ní ìpè eléyà lóun ní ìpè eléyà lóun ní ìpè eléyà lóun ní ìpè so ìpè ẹni kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni agbára ní odò lè pèèyàn wàá sì máa gbọ́ kétékété òótọ́ ni mò ń sọ bẹ́ẹ̀ ni ẹ̀mí inú omi àìmọye ìránṣẹ́ Ọlọ́run tó yẹ pé ejò ni táàbì ṣe deliverance fún ó nípa àṣẹnu ẹsẹ̀ wá jáde àìmọye bẹ́ẹ̀ ìránṣẹ́ Ọlọ́run obìnrin so ó ní mo mọ̀ wọ́n jẹ́ òkè náà jáde tó jẹ́ ọmọ omi tó bá kú mo ló padà síta ẹ̀sà tó bá kú ẹ tó bá jẹ́ ọmọ omi. omi náà ni ó padà sí. tó o dábàá sọ bá ń ṣe káwá sọ pé gbogbo alọmọ Ọlọ́run. mo ti ṣe dìrìbọ̀sì fún yàn rí tọmọ yín dẹ̀ mọ̀ látòrí ẹ̀dẹ́
látòrí ẹ̀dẹ̀ ibi àárín ẹ̀ kìkẹ́ orí ẹja ni orí ẹja lórí òun fúnra ẹ̀dẹ̀ mọ̀. bẹ́ẹ̀ odidi kìkẹ́ ẹja ni. ẹ mọ̀ pé òun kẹ̀dẹ̀rẹ̀ ìyá ẹ̀ gẹ́gẹ́gẹ́ ló jọ. bí ìyá yẹn bá jẹ́ èbèrè ọmọ tó bá bí jáde nínú ẹ̀ the same to you ni o tẹ́lá bá bínú yẹ the same to you ni. bí ìyá yẹn bá jẹ́ èbèrè ẹni táwọn bàbá wa mọ̀ nígbà yẹn nìyẹn táwa ènìyàn ò mọ̀ lẹ́nu mọ́. kì í ṣe pé ìránṣẹ́ ọlọ́run ó ní mo bíbélì sọ ó ti fìdí ẹ̀ múlẹ̀ náà. ẹ lè rí ìránṣẹ́ ọlọ́run kó lówó lọ́wọ́ kó máa wo ènìyàn kí ìyá máa jẹ́ ẹja máa fòótọ́ fúnra wa. ìránṣẹ́ ọlọ́run ìránṣẹ́ ọlọ́run kì í lé ọrọ̀. ikọ̀ àti ilé mélòó ni bàbá lọ lákọ́. bàbá jíjẹ ilé mélòó ló kọ́. bàbá ọba dàdé ẹja sòótọ́ sà ẹ sòótọ́ ilé mélòó ló kọ́. ta lè sọ pé tourism ní ká máa wò iye ní ikọ̀ àti ìríjú gbogbo sọ pé ó ní mo mọ àwọn tèmi mọ̀. bàbá lágbọ́ndà bẹ̀yẹn sà ṣé ìránṣẹ́ ọlọ́run náà wá tún wá gbọ́dọ̀ tòsí ni bàbá ṣé tí ìránṣẹ́ ọlọ́run náà bá tún wá tòsí ṣé ojú rẹ̀ ò ní máa rírì kúrì. ó ní kọ́kọ́ wá ìjọba ọlọ́run náà èyí tó kù a ó sì fi fún ọ òun ni bíbélì àfikún ni bẹ́ẹ̀ nìkan sọ pé tó bá ti gbọ́ ọlọ́run gbọ́ tó bá ti gbọ́ ọlọ́run gbọ́ ọ̀nà ti là fọ irọ́ náà pa fún yẹn má jẹun tàn yín jẹ mọ́ irọ́ ni so tó gba Jésù gbọ́ bí bàtí èèyàn ra lẹ̀ ni ó ra lẹ̀ báyìí ó wá sọ pé ó ti kọ́ tán ẹni tó bá ra lẹ̀ sà kó o ti wú igi tó wà ń bẹ̀ ó san o ti ṣe foundation o wa ń sọ pé o ti ra ilé o ti kọ́lé o wa lọ kó ẹrù ẹ̀ property o wa lọ ń sun bẹ̀ kí lè èèyàn máa pe irú ẹ̀dá bẹ́ẹ̀ kí ló máa pe irú ẹ̀dá bẹ́ẹ̀ wèrè ni so ohun tó ṣẹlẹ̀ nìyẹn kì í ṣe gbogbo alọ́mọ ọlọ́run ó máa ń dùn mí gan téèyàn èèyàn lè bá sọ pé ìrìnàjò ọlọ́run báwo ni ìrìnàjò ọlọ́run àti ní ọ̀rọ̀ kí ìyá máa jọ àwọn ọmọ ìjọ tó jọ ní kò possible ìrìnàjò mo sọ̀rọ̀ àti sọ mo máa pé 17 years now ní ìdíṣẹ́ ìránṣẹ́ yìí ẹni tó ń jáde wá bí ìránṣẹ́ ọlọ́run tó lò ìránṣẹ́ ọlọ́run ní gangan ló ń ṣe orí owó orí 1 billion bólótìrí iṣẹ́ ìránṣẹ́ ní tòótọ́ ló mú dání ó níṣẹ́ ní tó ń ṣe ó wá ní 1 billion lákàtì ó irọ́ ni kò possible. pé kìí ṣe tọ́lọ́run nu. kò possible sà bolo ti fẹ́ rí ó fẹ́ jí ni bolo ti fẹ́ rí tó láì ní sẹ́ni tó ń ṣe olóòjẹ́ ìránṣẹ́ lọ́wọ́ ní 1 billion lákàntì irọ́ ni kò sí tó bá sọ pé òun ní ẹ kó lọ́dọ̀ ẹ̀ níṣẹ́ kò àti ìrìjú mo sọ ń gbàgbàgbà lẹ́nu tó ní pé àwọn ènìyàn ikọ̀ àti ìrìjú yàtọ̀ síra o àwọn ikọ̀ àti ìrìjú máa ń ní àánú ni torí pé ìfẹ́ lọ́rùn fi dá ayé àti ọ̀run wọn ò nílé pa wáyé bẹ́ẹ̀ ni bọ̀tà àwọn ènìyàn àti ń dúró dẹ́nu àwọn ènìyàn láìkẹ̀tàn sà tẹ́ ẹ bá ń ṣe nǹkan ọ̀fẹ́ fún wọn tẹ́ ẹ bá tàn wọ́n jẹ nínú òkùnkùn wọn ara wọn ò fi balẹ̀ tòun tó ń ṣẹlẹ̀ nìyẹn gangan náà dé tẹ́tí rí pé ìjọ mi ẹ rí pé sẹ́nàṣẹ́ mi ó bá ṣe bẹ̀rẹ̀ for 8 years ẹ ti rí pé èrò bẹ́ẹ̀ á ti lọ bí omi so ẹ wo ẹ jẹ́ ká fi bẹ̀rẹ̀ lẹ̀. ẹ ṣeun mo wá rí i pé màmá náà tún ń lọ nínú iṣẹ́ ìránṣẹ́ bó o ló ṣe jẹ́ gan bó o ló ṣe rìn tó fi di pé ọlọ́run tún ń pe màmá náà sínú iṣẹ́ olúwa táwọn náà tún wá jẹ́ wòlíì ọkọ wòlíì ìyàwó wòlíì bó o ló ṣe jẹ́. àánú ni gẹ́gẹ́ bí mo ti sọ èmi ti ń gbàdúrà láti kékeré mi pé kọ́lọ́run yàn fún mi tẹ ọ báwo èèyàn máa ń ní ìpínlẹ̀ àwọn èèyàn funfun. bẹ́ẹ̀ ni. àdá àwọn èèyàn funfun a lè gbọ́mọ fún wọn. ṣùgbọ́n èmi ti ń gbàdúrà láti lè pé kọ́lọ́run yàn fún mi. ọlọ́run sì sọ fún mi pé òun á yàn fún mi. ọlọ́run sọ fún bàbá mi gan pé òun á yàn fún mi. dáwọn pé mo sọ fún pé léegun ni ọlọ́run sọ fún bàbá mi pé òun á yàn fún mi. bẹ́ẹ̀ ni ọlọ́run sọ fún ó sọ fún àwọn ènìyàn pé kí tó mọ ìyàwó mi náà ti sọ fún láti ọmọ ọdún 9 láti sọ fún pé èèyàn funfun ló máa fẹ́. bẹ́ẹ̀ ni pé èèyàn funfun ló máa fẹ́. so kì í ṣe bí òdédé ní òkè pé ó gbà ìpè kì í ṣe lásán ló fi gbà ìpè o. àwọn òfìsẹ́ ìránṣẹ́ yẹn hàn náà. sẹ́yìn bá fẹ́ gbàgbọ́ pé kì í ṣe fọ́n fi hàn náà ẹ jẹ́ kẹ́nìkan kò pe nọ́ọ̀bà ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ń fi ìkó ní kó gbàdúrà má kàn sọ sórí ní kó gbàdúrà fún ọ. lórí àwọn ẹlòmíín máa ń ti ń gbọ́ pé ọlọ́run ò kí kọ́kọ́ àti ìyàwó irọ́ ni o nìkan ká má ju nọ́ọ̀bà ẹ̀ síta ń sìn
kọ́ má jù síta kọ́ ní kó gbàdúrà fún ẹ má sọ̀rọ̀ àròyé má sọ kankan kọ́ ní kó túre fún ọ kó wo tó o bá sọ̀rọ̀ ayé rẹ wá sórí rédíò kó wá sọ̀rọ̀ burúkú wá sọ̀rọ̀ láì kó wá sọ̀rọ̀ burúkú yóò sọ bíbí àdẹ̀sọ solution fún ọ. tó o bó ṣe rí nìyẹn. ẹ ṣeun gan. ìgbà tó o náà máa gba ìpè kò fẹ́ gba iṣẹ́ ìránṣẹ́ gbénigbénigbé àwọn ajínigbé wọ́n gbé nígboro Àkúrẹ́ wọ́n gbé lọ ní ṣáṣá. bẹ́ẹ̀ ni Olúwa ń sọ fún kò gbọ́ kódó nígbà èmi kan pàdé ẹ̀ náà ti sọ fún ìgbà táwa pàdé tó wá rí pé ìránṣẹ́ Ọlọ́run èmi kọ́ mo introduce ara mi sí pé kínní Olúwa ló sọ fún mi pé ìyàwó mi ni mo gbóhùn òun náà sì gbóhùn pé wọkọ rẹ̀ lọ́ọ̀kan kò jẹ́ mọ̀ pé ó ṣàgbé yẹn yàtọ̀ bẹ́yẹn so ìgbà tóun náà máa wá gbà ìpè kò wá fẹ́ gbà ìpè yẹn ó wá kọ̀ ó wá sojú kúkú at the end of the day ìgbà tọ́lọ̀ máa bá mi ṣe ọjọ́ ńlá ni ẹ̀sà ní ilé gbàgbọ́ ọjọ́ yẹn bí ajínigbé ṣe bá mi gbé lọ́ọ̀ṣìlẹ̀ nìyẹn bẹ́ẹ̀ sà Olúwa ṣe o ẹ bá mi yọ ọjọ́ ńlá lọ́jọ́ yẹn sà ẹ̀ mọ̀ ẹgbẹ́ tí yóò bá gbọ́ ọ̀ràn ìyẹn á máa tún jìyà ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ ni mo rí ìránṣẹ́ Ọlọ́run obìnrin kò ní òun ló ní ìpè ọkọ ò ní ìpè ọkọ ẹ̀dá ti ṣiṣẹ́ nílé iṣẹ́ ńlá láì ní Nàìjíríà yìí Ọlọ́run pọkọ ẹ̀ dànù ọkọ ẹ̀kú tó bá lẹ́sẹ̀kẹsẹ̀ ló gbóhùn pé èmi ni Olúwa èmi ni Olúwa èmi ni Olúwa mo máa ń mà gbé ọkọ rẹ kúrò lọ́nà fún mi fún ọ ni ó yá bọ́ sàgbà láàbí kó máa ṣiṣẹ́ mi mo gbayọ̀ lọ́wọ́ rẹ nítorí òfin yọ̀ yẹn mo gbà ó yá bẹ̀rẹ̀ sẹ́ mi tó bá bẹ̀rẹ̀ sẹ́ mi gbogbo tó ní ìkáwọ́ mi ló wà bọ́dà fún ọ láyè láti dájọ́ lẹ̀ kò sì dájọ́ lẹ̀ tó bó ṣe rí nìyẹn. ẹ ṣe o. ajínigbé sì gbé wọn lọ ó gbé wọn lọ ní igbó ibi tó ti wá sọ fún Ọlọ́run Olúwa mo sọ̀rẹ́dà tó bá lè yọ̀ǹda mi wọ́n má ṣìyàwó èèyàn mẹ́rin wọnú igbó lọ wọ́n dẹ̀ fìyàwó mi nìkan lẹ̀ wọ́n ọ̀dẹ̀ rí wọn mọ́dé ní olónìí tó bó ṣe rí nìyẹn. bàbá ṣé tí àwọn èèyàn bá fẹ́ gbàdúrà àbí tí wọ́n bá fẹ́ ní ìtúsílẹ̀ àbí tí wọ́n ní ìpèníjà tí wọ́n fẹ́ pè yín sí sórí ọ̀fẹ́ wà sí nọ́mbà yín gangan òun náà ni wọ́n ó pè sí. wọ́n lè pè sí nọ́mbà mi gangan wọ́n lè pè sí bó bẹ́ẹ̀ jẹ́ nọ́mbà àwọn ọmọbìnrin ni tẹ́ bá pè wọ́n máa kó o nídìí àti tójọ́ tó bá ẹ lọ. yes sir. tẹ́ bá ti pè wọ́n ẹ nídìí àti tójọ́ tó bá jáwọn ló bá gbé kọ́ yín lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ nídìí àti tójọ́ báyìí lolúwa wí wọ́n ṣe jíṣẹ́ fún yín ìtẹ̀lé ìtọ́ni táwọn báyìí lomi wá mírèkù ní gàràgàrà ibi tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó fi bọ́ á nìyẹn a ò ní bọ́ á. àmín. ẹ bá wa pe nọ́mbà tí àwọn èèyàn lè pè yín sí lẹ́yìn ètò torí àkókò tí ń kó wa ń papá mọ́ra. ok 070. 070. 30. 23. 61. 93. 93. ẹ pè lẹ́ẹ̀kan sí. 070. 070. 30. 23. 61. 93. táwọn ọmọ mi wá. ok. 081. 081. 04. 04. 85. 85. 88. 88. 93. 93. ẹ bá ń pè tí mọ́mí náà lẹ́ẹ̀kan sí. 081. 081. 04. 04. 85. 85. 88. 88. 93. 93. tó bá fẹ́ pè ẹ bá pè wọ́n ẹ lè pè wọ́n àwọn olóko lè tètè dá iná òní kíákíá tẹ bá má ò nídìí àti sọ pé àròyé bá wọn lè béèrè pé bólẹ̀ ti ń pè wọ́n máa ń pè wọ́n pè nọ́mbà wọn bí ó bá ń bísí máa pè bó bá ń try máa pè bó gbàdúrà lórúkọ Jésù wàrà àánú gbà. àmín. bí àwọn èèyàn bá wá fẹ́ wá sílé ìjọsìn yín àbí wọ́n fẹ́ wá fún àdúrà pàtàkì ṣé ẹ lè júwe àdírẹ́sì yín. a wà nílùú Ọ̀dà. Ọ̀dà. ẹ bá ti dé ibi station yẹn ẹ ti rí sábọ̀dù wa gàràgbàgàràgbàgàràgbà ẹ kàn sọ fọlọ́kadà pé ṣọ́ọ̀ṣì ìbò lẹ̀ lọ. ní Àkúré àbí. ṣọ́ọ̀ṣì l'Àkúrẹ́ ní Ọ̀dà níbi station Ọ̀dà gangan
ẹ ti rí súnbọ̀dù wa àti ní ẹ ti rí gàdàgbàgàdàgbà. ṣebí Ondo state náà kọ́ l'Àkúrẹ́ ni. Ondo state l'Àkúrẹ́ wà. Torí àwọn tí ń gbọ́ wa lókè òkun àbí tí ń gbọ́ wa ní ìpínlẹ̀ míì. Ondo state l'Àkúrẹ́ wà. Ẹ ṣeun gan bàbá. Àwọn èèyàn ní kẹ́ ẹ gbàdúrà fáwọn gbogbo ojú tó ń gbọ́ wa tó ń wò wá wọ́n láwọn fẹ́ kẹ́ ẹ sọ àsọtẹ́lẹ̀ sínú ayé àwọn. ẹ jẹ́ kán bomi gan tí kò sí ẹ pàṣẹ tí ń sàmú tí ń gbọ́ wọn rárá torí káàdì yín ẹ pàṣẹ tí yín. Ó yá bàbá àdúrà ló kù bá. Àlejò ńlá ó ní mo ti gbà nílẹ̀ agbára fún tòní. Ọjọ́jọ́ sátidé lẹ́ láǹfààní láti máa gbọ́ bàbá wòlíì Abire O Williams àti ìyàwó wọn wòlíì Tèmítáyọ̀ Abire láti ìlú Àkúrẹ́. Àdúrà ṣì ń gbà òun ní ètò tí ẹ̀ ń láǹfààní láti máa gbọ́. Mo ń fi àsìkò yìí kí màmá mi nínú Olúwa Ruth Àmọ̀lé màmá wòlíì àgbáyé ni tí Ọlọ́run fi orí ọ̀fẹ́ fún ní orí òkè agbára Ọlọ́run pọ̀. Mo ń kí yín màmá pé ẹ kú palẹ̀mọ́ ètò ìsọjí àti àjọ̀dún tó ń bọ̀ lójú ọ̀nà. Láyọ̀ àti àlàáfíà láàfi ṣe o. Lọ́wọ́ ẹ̀gbọ́n àbúrò ọ̀rẹ́ ẹ̀yẹ́ bí àbáwọ̀ ìwọ abánikọ́lé àwọn yàrá ará òkè òkun wọ́n ti fẹ́ bẹ́ẹ̀ yé jẹni kódà wọ́n ti dèrò ọ̀rọ̀ òjijì. Wọ́n tó gẹ́ ìpínlẹ̀ gbígbésí àti tọrọ